Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The baby of Yoruba nation. Ẹ káàbọ̀, mo tún ti lọ grab ẹ̀ wá. Ó lẹ́tìkẹ́. Tẹ́ bá gbọ́ pé ó lẹ́tìkẹ́. Ó lágbára yéye. Ó kọjá bẹ́ẹ̀. Gbás. Mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Lady K Ìfẹ́olúwa show, the baby of Yoruba nation fans. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí play page wa yìí, Lady K Ìfẹ́olúwa show, mo kí yín. Ẹ wá jọ̀ọ́ kó tó di wípé a máa tún lọ ṣe kíni, a máa tún lọ kẹ́kọ̀ọ́. Kí tó tún gbé wọlé, mo fẹ́ sọ nǹkan kan, ṣókí ni máa sọ̀rọ̀ yìí ní the beginning of this video. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mi ò fẹ́ anybody drop comment èébú. Ẹ má bú anybody. Either ẹ jẹ́ fancy A, àbí ẹ jẹ́ fancy B, àbí ẹ jẹ́ fancy C, ẹ jọ̀ọ́ ẹ má búyàn. Mo fi Elédùmarè bẹ̀, ṣé tí bá ti rí àwọn comments tẹ́ bá ti fi ń búyàn, mi ní máa gbé wá mọ́ o. Ẹ má búyàn. Mi ò gbé wá wípé a jẹ́ fans èèyàn kan. Mi ò gbé wá wípé èèyàn kan ni fans wa. No. Èmi kò fẹ́ ká máa wo nǹkan tó lọ lórí social media. Ká máa learn one or two things níbẹ̀ ni. Kì í ṣe pé mo ń gbé wá pé mo jẹ́ fans lágbájá àbí mo jẹ́ fans tàmẹ̀dò. No. Gbogbo wọn pátápátá ni favorite mi. Gbogbo àwọn tó fúnra wọn back to sender gbàsgbòs. They are all my what? They are all my favorites. Mi ò lólódì nínú wọn, ṣùgbọ́n ó jẹ́ nǹkan ìyàlẹ́nu ibi tá padà wá bára wa. Òun ni mo ṣe máa ń learn. Ni mo ṣe wò pé ṣé pé lè dà báyìí. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má abuse A, ẹ má abuse B. This page is not for violence. This is my YouTube, Lady K Ìfẹ́olúwa show. YouTube is just to create awareness. It's not for violence. It's not for terrorism. It's not for bullying. This my YouTube page is not for bullying. I'm repeating it. It's not for bullying. It's not for violence. It's not for terrorism. No. This piece, this page, is a peaceful, is a peacemaker's page, not violence. Please, I don't want anybody to insult. I don't want anybody to abuse anybody. Don't drop any bad comments in the comment section. Please and please, I will keep on repeating this. And that is what I want on my platform. I'm just using this YouTube to create awareness. And I want people to learn. I'm using it for awareness. And I want people to be learning from it. Please, mo bẹ̀ yín, mommy and daddy tell one program. I know a lot of people were also learning the way me too I'm learning. And I know a lot of people like what I'm doing because some people will come here and say, Lady K, ayé mà le o. Ó mà ṣe bó mà ṣe máa là bẹ́ẹ̀ rí ibi tá padà já sí nìyẹn o. Ó tó ẹ̀ lọ ṣe jẹ́ káyéfì fún mi ni mo ṣe gbé wá. But let's just continue to learn from it. Ká dẹ̀ máa fi create awareness wípé dẹ́ẹ̀dẹ̀ mìíràn ho. So please and please, ẹ má búyàn o. Ẹni tó bá ti ń búyàn máa block yẹn nílé comment. Ẹ máa rí program ò bọ̀tẹ̀ nílé comment. Ẹ má búyàn. Mo dẹ̀ máa sọ kí ni kan pé kì í ṣe dandan ní kẹ́ comment. Ẹ kàn bẹ́ẹ̀ mi tẹ like. That's all. Ẹ kàn tẹ like. Ẹ kàn tẹ like ní that's all. Tẹ́ ẹ bá dẹ̀ wish àti tẹ like. Ẹ máa wọ́n títí yé. Ayé ò parẹ́ náà. Ayé ò parẹ́. Ìtẹ́ máa fi búyàn. Ẹ kọ̀ọ̀kan word of advice. Ẹ kọ sí comment section. Tí o bó ṣe jẹ́ nìyẹn, ẹ ṣeun gan. Ẹ tún bá wa pín. Ẹ jẹ́ ká sáré gbórí wọlé. Ẹ jẹ́ ká ṣe kí ni mo pè? Ká tún gbórí wọlé. As usual. Gbà. Ilé ayé, ó kún fóríṣiríṣi ẹ̀kọ́, ó kún fóríṣiríṣi ìrírí. Ẹ jàjọ débẹ̀. Ire o. You can see? The first day I came to this hotel, they have menu. Their menu, they say their protein is 5,000, 6,000. That's stock. Chicken is 5,000. Chicken is 5,000. Yeah, open for him. Me watch your work. She like for. Oh, let me to life already. Mo ti ń ṣe nǹkan tí mo mọ̀ ṣe. Come in. So, ṣé ọjọ́ tí mo kọ́kọ́ wọlé síbí báyìí. Tí mo ra protein lọ́wọ́ yín, ṣé ẹran kan báyìí. Egungun lélẹ́yìn, ṣé ẹran kan báyìí lẹ fún mi. Tí mo dẹ̀ order oúnjẹ lọ́wọ́ yín. You are selling this for 5,000, right? You said it's 5,000. The first day I came here because that's why I said ẹ ti Gba Bode. Mo mọ̀ tí bá mọ̀ kan mo máa ṣe bí pé mi mọ̀. N bá dẹ̀ ṣe dákẹ́ mi ò kì í ṣe coward.
and I don't want to show my color. You understand me? If people are crazy, I've said to people, but they make friends. I laugh with everybody. But tell about buying your ring by me. One mama take it for granted. You so for me. One fair for me tea lára no. Ni ko tí mo sanwó fún. One for me half tea. Tí no bá run ọmọ mi. Tí ko bá ṣe gbogbo àwọn tó bá wà sọ̀rọ̀ àwọn game to play around me. They are issue. I am telling you because I just mo kọ́kọ́ dé bí ba just mo kọ́kọ́ dé mo jẹun ní live báyìí ni wọ́n gbóúnjẹ wá fún mi. The food ẹja yẹn wọ́n gbé wá fún mi. Wọ́n dẹ̀ sọ fún mi pé ẹja o 5,000 o. Ikudodo tí mo ra sí ṣe o. Ṣe báyìí ni o bóyá wọ́n fẹ́ o tí kíni kan. Mo sanwó mi ni. Ọjọ́ tí mo fẹ́ ògúfe àtẹ̀fọ́ or still wọ́n máa fún mi ní ògúfe yìí tó láwọ. They give me 2 at time 2.5. But today I order for me in appetite. Ọmọ mi not strong. But I want her to take something so that she can take medication. Now I order this rice and you brought this small soup. And the soup too I'm going to pay separately. Àbí tó bá dẹ̀ jẹ́ pẹ̀lú protein. Ṣé egungun ẹran kan báyìí náà ni? Ǹjẹ́ náà bí mo ṣe kó aṣọ fún yín tẹ́ bá aṣọ mi kọjá nìyẹn. Ẹ dẹ̀ wá mo dẹ̀ máa sanwó ẹ̀. I don't want this nonsense. I don't want people to take me for granted. I'm been spoken mo ti quiet mo notice mo ti fẹ́ jọ yín sun mo sọ fún ọ̀gá yín náà but ọ̀gá manager yìí kọ̀ọ̀kan kì í ṣe tó ní hotel. Bóyá me I don't know me understand. Me understand. Téèyàn bá ti kọ nǹkan kan tó bá ti ní gbàgbọ́jẹ̀ mi gbàgbọ́jẹ̀. Everybody will be mad. Kí ni mo dá ní ọ̀rọ̀ Nàìjíríà báyìí? Ṣé nǹkan tí mo kọ́kọ́ rà lọ́jọ́ tí mo dé rè tó wá fún mi légungun ẹni tó sàbẹ̀ ẹran yìí fẹ́ sọ fún orí ẹni yẹn ti ṣe èrè bó bá jẹ́ ọmọdé mo lọ́mọdé ń bí I have youth èmi kan náà mi ò tí wọ 70 anybody under 70 is a youth so anybody má gbàgbọ́ àbọ̀dẹ̀ tí mi o torí mo sanwó mi ìdẹ̀ ní jẹ́ yín ní pẹ́ẹ̀nì tí bá máa kó ní hòtẹ́ẹ̀lì ọjọ́ tí mo dé mo sọ pé hòtẹ́ẹ̀ yẹn o ibi tí mo ń gbé torí time tí mo fẹ́ duration tí mo fẹ́ lò lóòtẹ́ yẹn ló jẹ́ kí wá bí adẹ̀ ń pọ́n yín lé hòtẹ́ẹ̀ yín dà àbí báwo ló ṣe máa wá jẹ́ ní ìsìtò àmọ́ máa sanwó mọ́dẹ̀ máa lo ẹ̀yìn ṣé lásán lélẹ́yìí ló máa fún mi lẹ́rìn ilé ló máa fún mi légungun ló máa sọ fún mi pé 5,000 ṣé president Tinubu ló ṣe léyìí because everybody be sending you to fight all of you are bad you want good people now ṣé mo jẹ́ bad person ni mo ti try láti avoid ẹjọ́ láti má sọ̀rọ̀ oúnjẹ tó jẹ́ pé má jẹ́ ntọ̀ ẹ́ mo kàn risk ayé mi by eating it ni if you are tí àwọn èèyàn kan bá ń pè yín mo àwọn tẹ̀ ń jà fún àwọn èèyàn tó ti pè ní bíbà tí wọ́n lọ around me that they play them around me I pretend as if I don't know àwọn yẹn ṣé wọ́n lè kí ni wọ́n fẹ́ ṣe fún ẹ báyìí kí wọ́n fẹ́ ṣe fún yín you know what téèyàn ò bá ti bad sí yín even táwọn èèyàn bá bẹ̀ yín ṣe lónà fẹ́ fún wọn ò lè fún yín ní kankan they just use the people àwọn bóyá celebrate o àti anybody o àtàwọn tó bá dìbò tí ò wọlé rí o àbáwọn tó bá ní issue pẹ̀lú wa o they cannot do anything they don't have anything to offer you because nígbà tí Nàìjíríà ń sìn tán ló bad tán ní ìjọba ò dáa kí ló dé táwọn olówó tí wọn lè socialize wọn máa tọ́jú Nàìjíríà àwọn Nàìjíríà tó bá ń suffer they cannot do anything for you they just want to ruin you and people sitting down somewhere destroying other people's business because this ìbáyìí tí bá sọ bad nípa hotel yín ó lè affect yín ó dẹ̀ tún lè dá nísìnyí wọ́n lè kọ́kọ́ rush yín wọ́n ní ìyẹ̀bá sọ fún yín later it will affect you I don't want to say bad about you and then tó ní hotel ti gbé lamẹ́ríkà rí òun náà ti lọ ṣọmọdọ̀ ńlóyìnbó rí ọmọdọ̀ la wá ń ṣe ńlóyìnbó ọjọ́ tí mo rí ẹ tó ń ṣe ọmọ láwa náà má wọrí àti ṣe ńlóyìnbó ọmọdọ̀ la ń ṣe you know now you giving me this for 5,000 ṣé president Tinubu ló ní kó sáàfù mi lélẹ̀ ṣóhun lélẹ̀ ṣé nǹkan tó kọ́kọ́ sáàfù mi lọ́jọ́ tí mo kọ́kọ́ dèrè lánàá wọ́n sáàfù mi ní tì ọmọ mi jẹ ó kàn fi ẹyin ẹsẹ̀ nù láti àná inú rún kò gbádùn láti àná a lè sọ pé bóyá ó máa jẹ oúnjẹ inú ó máa bá òkúta á bá máa gí odidi nínú ẹ̀ àmọ́ inú èyí tó ń bá rán báyìí ṣé wọn lè fúnyàn lóúnjẹ pé wọn lè fúnyàn pé kó fògùn sóúnjẹ fúnyàn you don't do this all this trouble tẹ́ ń fúnyàn náà tẹ́ ń ṣe Nàìjíríà tógun bá ṣẹlẹ̀ àwọn olówó máa escape bí mo ṣe wà yìí mi ní sí Nàìjíríà mo ní duas kìíní àwọn tí ò bá lówó ló máa ṣe kìíní torí ẹ̀ tí wàhálà bá ti wà nílẹ̀ ẹsẹ̀ sọlá máa fi ń ṣe yanjú nǹkan tó bá ti da wuyẹ̀pẹ̀ mọ́ kìíní báyìí ìṣúrù náà máa fi yanjú ẹ everybody bá sọ pé I don't want to fight I don't want to talk people just be disturbing me what have I done kí ni mo ṣe àwọn tó bá wà nípò ipò agbára gan tó bá tẹ bá sẹ pé ń bínú sí ẹ máa rí wọn ẹ nílé ṣe kankan ẹni ọwọ́ kálẹ̀ ńlẹ́dìmọ́ ẹ kàn sọ fún mi ẹ̀ṣẹ̀ mi báyìí kí lẹ̀ ẹ̀ṣẹ̀ mi kí n ta ni mo ṣe o tó fi jẹ́ ikú ló kàn tẹ̀ rò mí kí lẹ̀ ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe 5,000 rẹ̀ ọjọ́ tó kọ́kọ́ sáàbù mi owó tí gbóúnjẹ wá fún mi rí ogún mẹ́ta náà fún mi pẹ̀lú àwọ̀ wọ́n ṣe máa fún mi lélẹ̀ egungun 5,000. ìjọ ṣé mo lè rí ẹni tó wà ní kíní èmi ò lè rẹ lẹ́yìn ní 5,000 torí pé mi ìjára ẹ̀sìn yẹn torí pé mi ìjára ẹ̀sìn yẹn lánàá náà wọ́n gbé ṣúgà wá fún mi wọ́n gbé ṣúgà yẹn dé àbàbọ̀ ni wọ́n wá gbé wá fún mi mo lé mi mo fẹ́ jẹlé ṣé ti bá fẹ́ ra ṣúgà mi lè ra ṣúgà ni mo jáde lọ oúnjẹ tí mo rà síbẹ̀ yẹn mi wọ́n àjẹ́ láti jẹ tàyí tó wà mẹ́yẹn mo máa lọ dànù ni kò ṣe pé mo ń waste oúnjẹ but you don't treat me like see àwọn ọkọ̀mọ òṣì kan àbáwọn gbèrè kan máa treat mi bí pé mo jẹ́ olòṣì àbí mo jẹ́ irú wọn mi kì í ṣe kò sẹ́ni tó bọ́ mi náà àwọn èèyàn ló jà mí lólè mi ìjà yàn lólè I'm not a criminal nobody must treat me like a criminal I want to be gentle be dove but I'm wise like a snake and if you tó bá wá ejò mi ní ìjà máa ṣan ẹ oró ejò dẹ̀ lè ju ta kéèké lọ I don't want to fight anybody I want to jẹ́jẹ́ mi mo bá yín ṣeré gbogbo nǹkan mo bá àwọn èèyàn ṣeré mo kọ́ṣọ́ fún wọn jẹ́ àbí mi ní sanwó ẹ̀ wọ́n bá aṣọ odidi kan jẹ́ aṣọ ìtọ́ pé wọ́n stone ẹ̀ ẹnìkan dẹ̀ olórí burúkú kan lórí social media sọ pé òun stone aṣọ kí wọ́n bá wọn aṣọ well let me tell you what we be èmi ò ní bow for bullshit ẹni tí bá ní mi ní bá ṣe ní don't feed me tí bá jìyà máa help me mi ò bèrè for instance any bullshit person ẹni tó bá lè help me ẹni tó bá lè wẹ̀yàn nígbà tá a rẹ̀ ò bá yá àbí tó lè tọ́jú èèyàn ló máa ń sábà àwọn tí mi ò tí wọ́n lè ní nǹkan tó fẹ́ ṣe fún mi tó bá sún ẹ̀ wọ́n máa gbàgbọ́ tọwọ́ ẹ̀ wọ́n máa tún cause any problem ni àwọn yẹn náà máa fẹ́ kí wọ́n fẹ́ máa torture mi
They have nothing to offer me. I don't have now, but they don't have anything to offer me. And I'm protected with little I have. And I don't want anybody to provoke me. On Sunday, I said I back down. I leave everything for God. But me, they've been doing that after Sunday. Come and be away, you see me. Anybody me, get me tell you, kilo orúkọ bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà, ó gba passport ẹ̀, tí n bá lọ, àwọn Yorùbá máa tẹ̀lé mi kiri, àwọn Yorùbá máa tẹ̀lé mi kiri, àwọn Hausa kọ̀ọ̀kan náà, kí ló dé? Ní ìgboro Yorùbá ìkọ̀ yìí, mi ṣe bọ́ọ̀ síbẹ̀ mi ò ṣe méjì o. I've done good to people in this land. I'm not a criminal. The way they are treating me now, they are looking for trouble. And nothing must happen to me. Anybody that play game around me, they are being recorded. I am mo ti sọ pé mo dàbí ẹyin kọta sọ sódò ni tá fẹ́ lọ wẹja tó fẹ́ mú jáde. Nothing must happen to me and my daughter. When I pay for something, 5,000 ni wọ́n lọ fún mi légungun. Mo ti notice láti jọ́ mẹ́ta. Ṣé mo ṣe yín tó pé mo sọ pé okay, tí wọ́n bá wá sínú hotel, tí wọ́n bá ṣe mi ní fún lówó mi. Mi ní fún tips. Me, I'm not born to be giving people come and pay me. I'm not born to just be doing charity. Come and share charity for me. I'm not born to be serving people come and serve me. Tí n bá tún sanwó oúnjẹ mi, kàn jẹ́ kí n rí nǹkan tí n bá ti sanwó. It's an insult. It's an insult. Odidi ògúnfe 2,000 one time. It's an insult. Marele 5,000. Wọ́n dẹ̀ fi ọbẹ̀ kékeré sí. Mi ṣáà ti fi sẹ́nu báyìí. Ọmọ mi gan lóhun ò jẹ́ but mo kò fẹ́ kó jẹ nǹkan kó ba lè ti gba medication. Wọ́n wá fún mi lélẹ̀ ẹyọ kan ní nǹkan tó máa sáàbù mẹ́ta tẹ́lẹ̀ níta. Ṣé mo oṣù tí parí? Ó lóhun ò jẹ chicken ni. Tolu, open that turkey for that turkey tó gbé lánàá pé kó tiẹ̀ jẹ nǹkan kan. Kò jẹ́ àti bàjẹ́ bẹ́yẹn. Look at it. Fò jẹ́ kó rí now. Kò jẹ́ ó ní stomach problem látàná tó ti fẹnu kan ẹyin tí breakfast wọn gbé wá yẹn. Mo dẹ̀ tún sọ fún mo ní kó má jí mi pẹ̀lú breakfast yẹn mọ́. Ọmọ yẹn tún gbé wá lónìí àti pé àwọn kan fẹ́ wá wò nígbà bá ti kó má ṣe náà má ṣe mi ìfẹ́ bínú àgbàlagbà tọmọdé everybody count in my kingdom but tọmọdé bá ṣẹ̀ mí màá tàlàyé ara mi tágbà bá ṣẹ̀ mí màá tàlàyé ara mi o tọmọdé kankan ò dẹ̀ lè máa tọ́tọ̀ mi torí èmi náà mo ní ọpọlọ tèmi àgbàlagbà kankan ò dẹ̀ gbọ́dọ̀ yọ mí lẹ́nu àbí mo yọ yín lẹ́nu ni mi ìyọyàn lẹ́nu kí ló dé gbogbo àwọn èèyàn tó kọ̀ wọ́n Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ good government everybody is just crazy everywhere kí ló dé ẹjọ́ o gbà mi ìfẹ́. Ọjọ́ tó kọ́kọ́ dé tó bá jẹ́ pé ọjọ́ tó mo kọ́kọ́ dé 2 days yẹn tó kọ́kọ́ sáàbù ní ìsàkúsà ṣé o rẹ pé máa sọ pé mo fẹ́ lo 1 month ń bí mo ní tí bá lo 1 month tó bá dà máa tún lo another month mi rẹ pé mo bá lo 2 weeks o jẹ́ tètè sọ fún yín pẹ̀lú gbogbo nọ́ọ̀sẹ̀ mo rí báyìí o wọ́n fẹ́ lé mi wọ́n ní kí n kúrò bí ni àwọn kan ti sọ fún mi kó bẹ́ẹ̀ bí tó bá dẹ̀wù mi mo lè gbé kò dáa kéèyàn kan máa ṣàlàyé fún mi tí máa gbé kó máa sọ fún mi kó lọ gbé mi sílé kan káwọn èèyàn lọ sápamọ́ sínú rúùfù kó ní kó lọ yìnbọn pààyàn lóru mi ò kúrò bẹ́ẹ̀ mo mọ nǹkan tí mo ṣe tí mo fi wà lótẹ́ẹ̀lì o torí ẹ ní kámẹ́rà everywhere jọ kó gbóná tó bá dẹ̀ ń gbé bọ̀ kó dẹ̀ wé pé ẹ̀mí kí n wà ń bíbá kí n sọ pé òtẹ́ yẹn o mo dúpẹ́ fọlọ́ mo lọ Nàìjíríà wọ́n ti sọ pé máa ṣe mí níbi tí bá dé Nàìjíríà mo dẹ̀ ní wọn ò ní ṣe bẹ́ẹ̀ kí ló dé orí pé mi ìwọ́ṣọ báyìí wọ́n náà máa ṣe mí níbi mo ní wọn ò ní ṣe mí níbi gbà tí mi ìpààyàn jẹ́ àwọn èèyàn jà mí lólè mo tún ní wọn máa lọ àwọn èèyàn foríṣiríṣi wọ̀n mi bàbá ọmọ mi ti kú sí oríṣiríṣi kọ́ gbogbo business kí ló dé ẹ̀yin hòtẹ́ẹ̀lì báwo ló ṣe rí tọ́mọ yẹn tó fi gbé egungun wá fún mi ṣé máa rẹ egungun yẹn ní 5,000 wọ́n fẹ́ máa jẹ́ kí n sọ kí n bá lè máa pe president lójoojúmọ́ ìlúlé ṣé ẹran yẹn wọ́n lè gé 1,000 torí mo ti lọ sí ìgboro mo rí ẹran wọ́n yìí gé ẹran tó 200 nínú ìgboro wọn àwọn tó ta mo mọ̀mọ̀ lọ mo fẹsẹ̀ mo wọ mọ́tò máa lọ ra oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ títì mo mọ̀mọ̀ tẹ̀sẹ̀ ni just to test the ability of people I go low to anywhere ṣé ti yé mo lọ ra oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n lè ló lẹ́ran 200 ẹ̀fẹ̀ ẹran mẹ́rin sí má dẹ̀ ra kò ṣe pé bóyá mi ò lè rówó lọ ra Mr Biggs yẹn àbí kí n bẹ̀rẹ̀ nǹkan tí ó ṣe but mo go low ẹ̀fẹ̀ mo tún dé ìgbà tí mo dé mo ní ẹ̀yin yóò tu o ẹ̀yin àgbàlagbà o tẹ́ ń bínú o tẹ́lẹ̀ láti ìjọba tó wà bẹ́ẹ̀ yẹn o torí Auto Bola náà wà nínú àwọn tó ṣe jígún o ní ìdẹ̀ dìbò rí níṣẹ́ wà yìí àyáyé tó fà mo ti dìbò láti mo ti jẹ́ ìyàjẹ̀yà Nàìjíríà ṣé kò tí ì tó báyìí ni wọ́n ti fi ìyàjẹ́ mi tó ṣé kò tí ì tó ni mo bẹ̀ yín ni ẹ̀yin yóò tu o please o àmì fi leave me now àwọn kan máa tó bá yá sí wọn bá náà pè wọn terrorist àwọn kan máa jókòó síbi kan wọn máa ṣe terrorist wọn máa kọ́ọ̀sì gúrùpù lójoojúmọ́ wọn máa fi tọ̀ mẹ́ta yéèyàn wọn máa ní gúrùpù gọ́ọ̀mẹ̀ntì wọn fẹ́ bájà ẹni bá fẹ́ bá gọ́ọ̀mẹ̀ntì jà tí ò bá lọ sí ẹ̀sọ́ rọ̀kì tí ò bá lọ fẹ́sẹ̀ àwọn ọmọ gọ́ọ̀mẹ̀ntì àwọn tó mọ̀ ìpọ́wà pàwà tó bá tún fẹ́ sèmi wọ́n mọ́tò máa pa ẹ́ ẹnikẹ́ni tó bá tún bá mi jà nítorí anybody tó ní owó ní Nàìjíríà tẹ́lẹ̀ fẹ́sẹ̀ tó gbé mo gbé yàn sókè ẹni bá mi jà nítorí Dangote mọ́tò máa pa ẹ́ tẹ́lẹ̀ máa pa ẹ́ ẹni bá mi jà nítorí president Bola Ahmed Tinubu mọ́tò máa pa ẹ́ ẹni bá mi jà nítorí election tó lọ mọ́tò máa pa yín ẹni bá mi jà nítorí àwọn celebrity tó jà lólè tó ṣèkà fún mi mọ́tò máa pa ìdábẹ́ ìyẹn bó ṣe jẹ́ I don't want anybody to torment me mo jáde lọ máa lọ rọ́njẹ níbi tí ò yẹ kí n ti jẹun mi ò ń jẹ ìdọ̀tí béèrè mo lè má jẹun throughout 2 days but mi ní jẹ ìdọ̀tí mi ìdẹ̀ kí n borúkọ mi jẹ́ mi ò ṣe criminal nobody must treat me like a criminal please I respect your hotel I respect your manager because ẹni tó ní hòtẹ́ẹ̀lì kò gbúdọ̀ bàjẹ́ torí òun náà ti jẹ̀yà rí ìbá ìnáwó lónìí kó ti wá kọ́ mọ́ṣọ̀sì mi ó ti lọ ṣiṣẹ́ lamẹ́ríkà rí bó ṣe sọ fún mi ó ti lọ ṣiṣẹ́ kò gbúdọ̀ bàjẹ́ kéèyàn kan jókòó sí ìkọ̀kọ́ bá ṣe pé ó máa bàjẹ́ fún yàn ni I don't bad èèyàn jẹ́ nobody must throw me and when I register my mind for people who have want me who tortured me I got no respect for people either they are my family or anybody or mo date ẹnìkan ní tó wá ṣèkà fún mi I will expose you to the media please I want to have my peace pico jọ tó bá dẹ̀ fẹ́ gbé padà wá ìjọ ẹ̀ tó lọ lọ́hùn
o lè fi tọ́kì sí tó bá fẹ́ gbé padà kí tọ́kì náà gbóná ẹ make sure pé ó gbóná dáadáa torí oúnjẹ tó bá ti tutù ó máa ní bacteria ó dẹ̀ máa affect àwa ń sìn àti mí ìletàn yìí o níjọ́ yẹn tí mo hòtẹ́ẹ̀lì ọjọ́ kí n tó wá sòtẹ́ yín mo wá ṣàlàyé mo wá wo hòtẹ́ẹ̀lì yín náà mo dẹ̀ rí pé ó wà òkè gba tí mo dẹ̀ máa ṣe tán ọmọ yíbò tó ẹgbẹ́ sí reception hòtẹ́ẹ̀lì tí wọ́n yàrá tí wọ́n lò for donkey time ló gbé mi sí mosquito bò mí báyìí pé mo bóyá ẹlẹ́wọ̀n kan tó ń jẹ́ sílẹ̀ láti ìlú kan kọ́kọ́ jẹ́ kí mosquito pa ni wọ́n bẹ systematically wọ́n bẹ ayáta sí mosquito fún mi nínú yàrá yẹn olójẹ́ kọ́mọ mi máa sí kémi náà máa sí kìbá àtún bínú still yet kí èèyàn má ṣe jìyà ló ṣe mi yá má jìyà lọ́fà náà owó tí mo ń sọ mi ṣòro pé mo rí bẹ́ẹ̀ yẹn yìí sí lẹ́yìn kò yìí sì fún mi kò dẹ̀ yìí sì fẹ́ anybody náà báwo ló ṣe rí lọ ṣe nǹkan tí mo ní kó ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ yẹn. Don't tell me that. For these days now, you see me quiet, talking gently. You know, this morning you said, life motivate. I know that you are not eating. Oh, appetite, but you just have to take something so that you can take medication. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wọ́n máa ní kò ṣeé ṣe alọ́ra itel lánàá hòtẹ́ẹ̀lì yẹn náà wifi ò lọ gbogbo ẹ̀ orí fóònù yẹn náà nǹkan máa fluctuate ní àtúnlọ níta create wifi fúnra wa nínú hotel room tá a wà àtàná tá a ti jẹ́ tata sanwó sí wifi ò connect kí ló dé ṣé nàìjíríà nìkan wọ́n ṣépè fún wa ní àbí ṣé president ló tún lọ́wọ́dù ní internet ni what is the cause of all this problem everywhere this problem animal will cause problem ẹranko máa cause problem ajá cause problem everybody causing problem what is the way forward ọjọ́ tí mo wà ní hòtẹ́ẹ̀lì igo ṣe wọ́n máa ní kúrò mẹ́ I don't want to do things kọ́ máa sọ pé kí n lọ gbénu ilé kan I rather stay in hotel tí ò bá dẹ̀ wọ̀ mí máa padà síbi tí mo ti ń bọ̀ tó bá dẹ̀ ti tó time tí mo fẹ́ ṣe nǹkan mi máa tún padà wá èwo ni kí lọ mí ìfẹ́ nobody must force me to go and live in there the other day náà wọ́n ṣe tọ́ pé kí n lọ gbé ní kí lorúkọ ẹ̀ nìyẹn wọ́n ní phase 2 àbí estate gbogbo wọn máa pariwo níkan kiri kan mo ní gbogbo wọn ṣe yàrá ń bẹ̀ ni wọ́n kọ́ tilé yìí ó dàbí àwọn ilé gan kíní kan àwọn refugee wọn àwọn tó lọ gba refugee Canada kan wọn ò lè gbé bẹ́ẹ̀ wọn lè fún wọn ìjọba Canada ò ní gbà kí àwọn refugee lọ gbé bẹ́ẹ̀ yẹn wọ́n bá ní kémi tí mo dé láti Canada òdìdí Canada kí wá lọ sínú bẹ̀yẹn wọ́n bá di pàṣẹ ọmọ mi mo tún ní òkè mo ti gbọ́ o gbà tó tún yá wọ́n ní pàdé náà wọ́n máa calculate fún mi nínú bẹ̀yẹn mo ní pàdé oyè ọ̀tọ̀ níye tó ń gbé sórí mídíà mo tẹ̀ ní mo ti gbọ́ ńjọ́ yẹn gbà tó dẹ̀ tún máa yá báyìí ó tún di pàdé ni màá máa ṣí ẹ̀ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n á ní kó lọ yọ̀bọ̀n sí èèyàn lóru àwọn ọmọ tó yẹ pé wọ́n ti fìyà wọn ṣùgbọ́n owó gbogbo wọn ló ṣe ritual pátá korogodo gbogbo wọn ló ṣe ritual ní ìmọ̀kọ tí mo gbà lọ́wọ́ wọn o láti jọ ìmọ̀kọ sọ pé mi ìfẹ́ sọ̀rọ̀ those children wọ́n bẹ̀ wọ́n ni wọ́n ní pé kí n máa go after so that wọ́n máa sọ pé go after children àmì àwọn máa sọ pé go after youth ó dídí aṣọ kan ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yẹn mi ò ní raṣọ lọ́wọ́ yín ọlọ́run Elédùmarè gbọ́ bí ṣe wà mo lè wọ mọ́tò 50,000 lọ sáàrin Èkó mo lè wọ mọ́tò mo kàn sọ ni o máa lọ síbẹ̀ máa lọ rà á ó ṣe pé mo láǹbọ̀ kẹ́nìkan máa play lórí intelligent ni pé you must back by me you must bow for them I don't bow for bullshit if I don't play with you before I came to Nigeria and you are not my person you cannot be tó bá bẹ̀ mi tó sọ fún mi ó ti tán I can forgive people. Forgiving them doesn't mean I want to play with them. It doesn't mean I want to be close to them. Forgiving people doesn't mean I want them to be my friend. No, I just want to leave you for God. Tọ́lọ́run bá wà mo fẹ́ tẹ̀sí Ọlọ́run wò bóyá wọ́n máa ní kéèyàn fi gbogbo nǹkan sílẹ̀ fọlọ́run. I want to leave it again for God. Ẹ jẹ́ torí Ọlọ́run o. Ẹ torí Ọlọ́run. Hello? Yes? Ẹ ká sọ sáà. Mi ìfẹ́ fẹ́ jọ́sùn yín láti jọ yìí àwọn ọmọ yín kan mo káṣọ fún wọn níjọ́ ọjọ́ tó kọ́kọ́ dé tí mo kọ́kọ́ dé yẹn wọ́n ṣe dáadáa ọjọ́ kejì mi ò mọ̀ bóyá mo ṣáà rí ọwọ́ kọ́wọ́ oríṣiríṣi but mo dẹ̀ lọ́mọ tèmi náà torí ọmọ kan náà ni mo sọ tó mo lọ́mọ tóun náà tó síwín kiri ọ̀kan bí mi mo dẹ̀ mọ̀ pé ọmọ Nàìjíríà mo ṣáà manage mo káṣọ fún wọn odidi aṣọ kan tó wà expensive wọ́n dẹ̀ bàṣọ yẹn jẹ́ kò tún lọ bẹ́ẹ̀ ni mo tún ní mo ti gbọ́ ó ba gbogbo aṣọ yẹn jẹ́ ni tó bá lọ dín pẹ̀lú ẹ̀ tí wọ́n ní ó tún fẹ́ lé ọmọ níbi iṣẹ́ wọ́n lò ló tún ti lé ọmọ níbi iṣẹ́ mo kàn fi sílẹ̀ mi ti mọ̀ pé yín kọ́ náà mi lè bà business yín jẹ́ náà àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn tẹ́ bá lé wọn dànù ó tún lè lọ di nǹkan mí sí gbòòrò so we just pamper them wọ́n ti dè ṣo alágbórí èṣù mo tún wọ́n dà rice lónìí ọmọ mi ṣe wọ́n dẹ̀ fún egungun nìkan náà kàn fi sílẹ̀ ẹyọ kan egungun mo ti ní kí wọ́n wá gbé lọ òun ní mi ìfẹ́ o ẹ ṣé yes all right thank you so much ẹ ṣé gan bye yes. táwọn èèyàn bá dé láti ìlú òyìnbó àwọn ti Nàìjíríà wọ́n lówó jà wọ́n ti ìlú òyìnbó yẹn lọ wọ́n máa yọ̀ bẹ́ẹ̀ báyìí dání ni wọ́n fẹ́ pín ẹ sí wẹ́wẹ́ wọ́n fẹ́ pín ẹ sí pieces ara ilé ìbẹ̀rẹ̀ bí wọ́n máa connect ọmọ tí mo tún let me tell you one thing today ọmọ tí mo bú mọ́mì mi ò bú mọ́mì mi tí mo scroll mọ́mì mi because of ọmọ tí mo sọ pé wọ́n gbé mágbà tán yẹn ọmọ yẹn ṣe nǹkan kan ní ìjẹta ó rò bóyá mi ò rí òun mo rí báyìí mo ṣe bí pé mi ò rí one thing about me when I notice people I will just máa kò jẹ́ pé akèrègbè ní ẹ máa focus síbi tó bá ti wù fúnra ara yín lẹ máa focus ọ̀run ara yín do you understand pẹ̀lẹ́ dàlẹ́ pẹ̀lẹ́ ṣe dàlẹ́ àbí o máa jẹ kíní yẹn wò ṣé kíní kan gbé chipita yẹn wá I don't want you to take anything sweet too much take water
ó máa mú multivitamin mi yẹn o torí yẹn kàn tó máa ń jẹ́ kéèyàn ìyẹn ó máa jẹ́ kéèyàn lose weight so as I was saying ọmọ yẹn a lọ sí Shoprite ṣé mo pé mo ní mo ń wá káàdì mi ọjọ́ tá a kọ́kọ́ dé káàdì mi ṣiṣẹ́ but later kò wá ṣiṣẹ́ nínú gbogbo àwọn money points all those things Ọlọ́run ló tẹ̀ ní kí n ní some cash with me you understand me because anywhere you want to travel when you travel abroad you don't need cash you just go with your card and I noticed that the card was work for the hotel the 2 hotels tí mo ti kọ́kọ́ wà before this place I have the same mind that I was also coming all right wọ́n ti mú náà wọ́n ti mú dé so I have the same idea that I'm going to pay with my card when I get to this hotel so getting to this the card wasn't working with their money points they now said that my card can only work with those one standard one like maybe Senate those banks something and I was trying to do the same way you understand me I mean I now pay with the money I have with me cash and there's no cash this Nigeria there's no cash so the little that I even change pay gbogbo nǹkan tí wọ́n pé káwọn tẹ̀lé mi dáni tó bá fẹ́ ra nǹkan fẹ́ fún yàn ní nǹkan you want to do some little I noticed I just use that to for my card that is not going through also it's giving me some headache like that and that my card that is not going immediately mo ti notice náà lórí social media gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ sí báyìí wọ́n máa sọ lórí social media ni ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ṣe láwọn ọmọ yẹn ẹni tó ní hòtẹ́ẹ̀lì ò mọ̀ but àwọn tó wà nínú tó bá gbà ẹ̀ staff ẹ̀ the game táwọn ọmọ yẹn tó ń play wọ́n fẹ́ sọ fún mi pé oúnjẹ wọn ni wọ́n máa pẹ́ pé mo wá jáde lọ́bì kan I want ẹnìkan sọ fún mi lánàá kí lórúkọ bọ̀bọ̀ yìí o Dele Tunde Ednut collected his passport yesterday he became collected an American passport yesterday and congratulations ìgbà kan wà tí mo ti pè rí you see all of you that you have your own choice you know what you are doing don't let us declare ourselves don't let me declare all of you to stop me terrorism because little time now they said they want to destroy their name you have your choice I never fight you for your choice if your choice make it that time I won't kill you I can manage you I manage any don't kill people because of their choice why do you want to kill me because of if I do this you want me to follow you okay anybody that want me to follow them send money let me tag my paper send money make me also so that I can follow you. You want me to follow, you want to buy me by fire by force, and you are not giving money. And you be telling me, the people you follow, they are not giving you money? Onísùúrù ló ń dogun ayé. Tí mo bá tẹ̀ fún mi lówó lè fún mi ní nǹkan. Ní tó bá lè ní láti offer mi náà tó fẹ́ kí n tẹ̀lé ẹ. Sọ fún mi, kí lẹ fẹ́ pa èèyàn fún torí pé kò tẹ̀lé yín. Get over this. Mo ti sọ bí eré. Àbí every time people will be fighting me. I have been speaking my own, ọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ mo fẹ́ máa sọ. But nísìn, mo ra oúnjẹ, 5,000 ẹ máa lọ fún mi lẹ́gbẹ̀gbẹ̀ yọkun. Ọjọ́ tí mo kọ́kọ́ dé ẹ fún mi lẹ́ran mẹ́ta. Nísìn, téèyàn bá dẹ̀ ti ń forí iṣu sí àparí wọn oní kíní báyìí wọ́n máa ń tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò ó fẹ́ kó máa lọ ni ẹni tó dẹ̀ wà nínú bíbáyìí kò ní fẹ́ kí n tí lọ sí àwọn kan dẹ̀ máa pẹ́ kọ́mẹ̀ ẹ má pariwo mọ́ mi gbogbo àwọn tí mo bá fa wèrè tó dẹ̀ bá mi fa wèrè tó ṣèkà fún mi gbogbo olólówó gbogbo olólòtẹ́ẹ̀lì mi ò béèrè kankan lọ́wọ́ wọn mo kàn ní ẹ̀kan máa fi lọ ní lálàáfíà ẹ ti gbọ́ wọ́n sọ pé ẹ̀kan Jésù má gbélébùú náà ẹ dá Bárábà sílẹ̀ Bánábà olè ẹ dá sílẹ̀ àti dá àwọn olè sílẹ̀ ẹ lọ jayé yín ẹ máa ṣe bó ṣe wù yín tí èèyàn bá dẹ̀ ní bàbá tí bàbá ẹ̀ bá wà lé kò kí ń gbàwẹ̀ ń gbà yẹn so enjoy your whatever ó ti yé mi ìbú yín mi ò bá yín jà láti pé let's go ni èwo ní kẹ́ máa jẹ́ kí n sọ pé ẹran mú ṣe 5,000 náà tẹran yẹn wọ́n lọ ra oúnjẹ wá fún mi níbi kan 5,000 wọ́n fi ògúfe sí odidi kan wọ́n fi ẹran wẹ́wẹ́ 6 sí sínú oúnjẹ yẹn pẹ̀lú ògúfe wọ́n tún wá fi pọ̀nmọ́ 2 sí sínú oúnjẹ yẹn wọ́n wá fi àmàlà sí 5,000 dẹ̀ náà kó fún wọn. Do you understand? Wickedness is not good. Kí wọ́n sọ pé kẹ́kọ̀ọ́ máa fi jà àwọn èèyàn bá mi jà kú dá. Stop it. I'm not a bad person. Mi ò dẹ̀ bẹ̀rù yín. Ẹ lè pààyàn kẹ́ jẹ́. Ẹ lè pààyàn kẹ́ dúró tì. Ó ti yé yín. Ẹ lè pààyàn kẹ́ sọ pé ìlẹ̀ pa. Àwọn ọmọ gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn tó wà ń pàwá gbogbo lẹ máa rí lẹ máa tún ráwọ́ sókè fún wọn lẹ máa dọ̀bálẹ̀ fún tẹ bá ti wá rẹ́nìkan tó wọ yín kábà ẹ máa lẹ̀ dì mọ́ mi. Ṣó ń bí anybody rẹ any trailer tó bá ti commit offence ní Nàìjíríà báyìí Dangote ló ní wọ́n máa bẹ̀rẹ̀ sí táàgì mi ní Dangote trailer kan ti commit offence ṣé ẹ̀yin ò kì í rí Dangote lára Dangote trailer ni kì í ṣe Dangote ló ní gbogbo trailer Nàìjíríà but anything báyìí tó bá yà lè kàn mọ́ trailer offence yẹn pé Dangote wà lórí platform tó ti ṣe is a problem. Please we always look for war ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ àkímọ̀ parí ẹ̀
let us settle this case amicably. I'm still pleading with you. Tẹ́ bá ti oúnjẹ wọn tó tọ́. Ẹ jọ̀ọ́ sá o. Ẹ bá wa jẹ́ kó oúnjẹ wálẹ̀ o. Mo tún ti bá wọn sọ. Ẹ bá wa jẹ́ kí rice wálẹ̀ o. I speak for you. The other day, that's why I always exhort Alhaji Aliko Dangote. Ẹ ṣáà rí pé mo lọ sọ́fíìsì wọn. Ṣé ẹ rí pé wọ́n ti attend sí mi? Ṣó yẹ kí n ti dé Nàìjíríà kí n má ti rí méjì dáná látijọ́ yìí. Tòtórí yín náà ni. So that to please all of you pé wọ́n support ẹ̀yin. Àwọn táwa support wọ́n against ẹ̀. Àṣìṣe àgbowó. Àgbowó ta tún ní àtúnná ẹ tí wọ́n máa ṣèkà fún wa. Kò sẹ́nìbọ̀ tó fún mi lówó. Nígbà tí mo dé Nàìjíríà mo ti ṣe díẹ̀ fún àwọn èèyàn. Tí bá lọ lójú títì, I've dash people. Àwọn tó bá gbé mi nù, máa fún wọn lówó. Ta ló gbé mi rí tó gbé mi tí ò rẹ́rìn? Ọ̀tẹ́ tó bá ti ń ṣe dáadáa ẹ máa pa pálẹ́kún. Mi ò ready láti sunkún fún anybody o. Tó mi bá dẹ̀ jábọ́ lójú mi fún anybody ẹni yẹn máa ṣe ń jẹ o. Ẹ má jẹ́ ká jà. Mi ò bá yín jà ń sìn. Tí ẹ bá rí mi tẹ́ bá gbéra inú wá sórí platform tí mi ṣe love sí. Mo ti get over it ni. With time everything will be okay. Events will take over the situation. Kájíkó. Ẹni Yorùbá mo wà nílẹ̀ Yorùbá mi. Èmi gbogbo inú ilé tí ní Èkó tí mo wà yìí. Mi ìbẹ̀rẹ̀ anything lọ́wọ́ anybody to do this for me. But I know God will help me, okay? So people who own my team, I release all of you and all of you fighting. Leave me. I'm not against you. Níjọ́sí mo sọ fún Alhaji Aliko Dangote, mo sọ fún wọn. Mo ní ẹ jọ̀ọ́ o, ẹ bá gbé epo sílẹ̀ o. Àbí mi sọ ni. Mo sọ o, ó yá o. Nigeria government, ẹ jẹ́ kí wọ́n máa tepo fún Alhaji Aliko Dangote ní náírà o, so that citizen will be okay o. Mo ti sọ. Mo ní president, èmi ní ẹ jọ̀ọ́ sá o, Nigeria government, attention, please yo. Ẹ wo gbogbo nǹkan tí mo ti ṣe, ẹ wo risk tí mo gbé ayé mi gbà nítorí yín. Kéèyàn ti ẹ̀ parẹ́ tàbí nítorí yín báyìí tó máa fi àjọ ọmọ ẹ̀ ní. Èèyàn gbọ́dọ̀ ṣọ́ra o. Politics. Ó ga o. Mo tún sọ fún wọn, ẹ jọ̀ọ́ o, Nigeria government, let the people be selling this refinery, crude oil o, for Alhaji Dangote o, for naira o, so that the money, the fuel will be down. The money will be down. Ṣé bí torí aráàlú mo ṣe ń ṣe, aráàlú náà tó bá rí ẹ ń gbòòrò bí pé wọ́n bú ẹ, wọ́n máa bú ẹ, ọmọ kéékèèké nísìn bíbú ni. Anywhere you go now, children will be abusing people. But let me tell you, let me advise you, my youth, baby youth. You cannot see my daughter, the one that live with me. My son, ó misbehave torí pé ó gbé lọ́dọ̀ grandma rí ni. Ó gbé lọ́dọ̀ àwọn èèyàn, ọmọ tó gbé lọ́dọ̀ mi ò lè misbehave o. Disciplinarian ni mi, but I love, ẹni tó bá mọ̀ àwọn pé mo take care of ọmọ mi dáadáa. Tí bá ti tẹ́ lọ́rùn o lè ṣe mistake. O lè sọ fún mi pé orí ẹ̀ yí bákan. My daughter can never disrespect people. If anybody teaching you to disrespect people, the person are teaching you, systematically trying to ruin your life. My daughter can never disrespect anybody. My own daughter, Tojokoi. But we be telling you to go outside and be abusing everybody. To be abusing everybody. Inti mo kon notice lára àwọn YouTube tí ó tí wọ́n ṣe ń sìn nìyẹn. Little thing báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbà àwọn èèyàn lẹ́sẹ̀ ẹni tó jù wọ́n lọ àgbàlagbà o àti sójà o àti ọmọdé o àtàgbà o. Children are misbehaving. Stop it. Anybody telling you to be rude to anybody, they want to ruin you new. Bible says you respect your father and your mother, not your father and your mother alone. She children that used to do ritual, that will go and collide with outsider to collect their mother's money or their father's money to ruin them. She they cannot. They respect anybody. They don't, but they are trying to destroy you guys. All the rich people children, do you ever see them? Any rich children, to bá bẹ̀rẹ̀ sí misbehave lórí media, ó máa mú gbó. And I don't want to tell you about people also that if you are pregnant, don't drink. Because majority of ọmọ tí mo rí pé tí wọ́n bá mu tán lóyún tán bá mọtí, if you are pregnant as a woman and then you now take alcohol, it can affect the child from the birth. It affected Samson. And I'm telling you, totally, it's part of things. Ó possible ó lè jẹ́ lára nǹkan tó affect Ṣọlá mi yẹn náà nìyẹn. I am telling you, women, when you are pregnant, those of you who smoke, those of you who drink alcohol, don't drink alcohol. It can affect those children. Because our mommy ń bí ebi tó mú gbó wá láti inú oyún. Kì í ṣe rọ́. It is true. Àwọn nǹkan tó fi ṣe kíní yẹn tó bá mú ó lè affect ọmọ yẹn. Tẹ́ máa believe physically and spiritually. Okay, one they are suffering from drugs. They are suffering from drugs, I am telling you, kí ló ṣẹlẹ̀ darling. Owó ṣe kí ló ṣẹlẹ̀ nsin. You want to go to the toilet? Go now. Go, just manage the food when they tó bá ti gbé wá. Just manage and eat small. Abo mukini, ó yá mukini yẹ díẹ̀. Mukini yẹ díẹ̀ o. Kò tese. That's omi tí mo miss. Mo ti vitamin yẹn. You take it? Are you sure, darling? So, as I'm saying, you youth, women now, this time around, for God's sake, when you are pregnant, don't take anything alcohol.
because ẹlòmíì tó bá lóyún báyìí wọ́n ní kó máa mu tó bá lọ sílé iléèwé ọmọ wọ́n da kiri kan sínú ògógóró wọ́n ní kó máa mú kó máa jẹ́ kọ́mọ yẹn ṣe kiri it can be affecting them tó bá ti wá dé sáyé náà àwọn ọmọ orú ọmọ bẹ́ẹ̀ yín tí wọ́n jẹ nínú oyún tí ìyá wọn jẹ tó mu yẹn a máa wù wọ́n jẹ tó bá dé real life I am telling you a máa wù wọ́n jẹ èyí tí ò bá dẹ̀ jẹ náà I need side effect both physically and spiritually lára ẹ̀ Samson wọ́n sọ fún ìyá pé kò gbọ́dọ̀ mu alcohol ní tó bá ti lóyún the mother did sí màmá ẹ̀ bó ṣe wà yẹn wọ́n ní Samson ló bá yá rẹ̀ jẹ́ but màmá ẹ̀ náà pẹ̀lú àwọn tó bá yẹ̀ jẹ́ aláwo akànwọ̀. Who's that? Okay yẹ kẹ́kọ̀ọ́ wọlé abami kọ́kọ́ ṣe. Good afternoon, ma'am. How are you? I'm fine, ma'am. Yes the bathroom. Clean the room now. Yes kọ́kọ́ tẹ kọ́kọ́ kó gbogbo towel for 2 days now we have not cleaned the room take all the towel first and maybe in 20 minutes Okay. I want her to eat first so that we can you understand but the towel we can put it outside right. Yeah. Ètò wà nílẹ̀ náà kò ilé náà wà mẹ́ẹ̀ tó ó kù méjì ń bì ọjọ́ mẹ́ta ó ti àti jẹ́ta náà ti clean last we just ask for towel. So go now. The alcohol you know when you are pregnant please don't take alcohol women don't take alcohol when you are pregnant don't take anything if you are smokers don't smoke weed even cigarettes it's affecting children these days whatever you eat when you are a woman eat a pregnant woman eat when she's during the state the children going to be the children will have hunger after they will have hunger for that when they are delivered. So it is true. It's just like Nigeria. Anytime people are going to Nigeria, when they are living in abroad, they want to visit the food, they want to taste the food they've eaten before. It's just there, sadly. It's the same way. Children will be looking for into what they perceive, what they jet, what they inhale. Inside. That will be, they'll be looking for it. They'll be tasting. They'll be, they'll be, woman, agro fun. Mama won't jet. Do you understand? So women, if you are pregnant, for God's sake, don't smoke. Don't drink anything or eat anything that will affect that child. You understand me? I am telling you. Because the way young children. Tailor kan wọ́n mi lánàá, ọmọ kékeré, kò tí lè tó ṣó kiri. Tó bá tí tailor yẹn ọ̀gá ṣe ń sọ̀rọ̀ báyìí, ó kàn ń sọ̀rọ̀ sí mi ni. Tailor ọmọ ṣẹ́ yẹn, wọ́n kàn máa bú ẹ, wọ́n ní kàn máa bú ẹ. Ẹ kàn gba oyè bíbú èèyàn. Hey God. Ọmọdé tó búrò kò wò ni, tó wẹ̀yìn wò, tó rè pọ́jọ́ kan lolúwere máa ń pààyàn. Kò ń ṣe pé bóyá olúwere tó ń sọ yẹn, ó máa padà wá bẹ́ẹ̀ àbí kó máa wá bẹ́ẹ̀. But you be used to it. Wàá máa ṣe yàmàyàmà tó bá ti yá, wàá máa rò pé it's a normal thing. Bó ṣe máa lọ ṣe yàmàyàmà sí sójà nìyẹn, tó máa lọ kó sójà wá bẹ́ẹ̀ tó máa lù ẹ́ pa níjọ́ kan. Àbí tó máa lọ, please, drugs yẹn náà ló fa a lot of cultism. Nǹkan wọn ní Nàìjíríà, àgbàgbọ́. Èló ni wọ́n ń ta ògúfe, mo ti lọ ná ògúfe. Wọ́n ń ta ògúfe lọ́nà ní ọ̀nà màgbọ́n lọ́hùn yẹn. Mo ti lọ ná ògúfe, èló ni wọ́n tó odidi ògúfe. Wọn ò nígbà kí n kó ẹran lọ sí Canada ni. Or else máa ra ògúfe tí máa ní kọ́ bá mi yán ni. Tí máa kó dání. But wọn ò nígbà ni. How much are they selling it? But you be saying that oúnjẹ wọn, bí ìsọpọ̀ oúnjẹ wọn, ó ti wọ́n tòótọ́. Omi yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ 100 naira torí èmi náà mo ní grocery shop ní Nàìjíríà mo mọ nǹkan tí wọ́n ń tà àwọn aṣọ àǹkárá yẹn náà ṣe bí ìgbà tá a máa ń tà náà a máa ń tà ní èlò nísìnyí náà wọ́n ń tà ní 5,000 àwọn àǹkárá yẹn wọ́n ń tà 5,000 wọ́n ń tà 6,000 mo mọ̀ pé nǹkan wọn I know but please take it easy ọmọ olówó wọ̀nyẹn ẹ lè rí wọn ń tà kọ́ máa búyàn kiri tó bá jẹ́ pé wọ́n fi system protect àwọn ọmọ wọn ni tí ọmọ àwọn èèyàn tí ò jẹ́ èèyàn tó máa sọ pé nǹkan wọn you can explain to the whole world without you being rude gbogbo àwọn ọmọ olówó kì í rude o wọ́n dẹ̀ máa ń behave dáadáa but some people wọ́n kàn máa behave yamayama wọ́n dẹ̀ máa believe pé part of life ni that's not life please change your way please I am begging you àtijọ́ tó ti ń sọ̀rọ̀ ń bí ẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ mọ́ tọ́lọ́jọ́ ọmọ yíbò tó gbé mi ní first day yẹn lọ́jọ́ Sunday tí mò ń bọ̀ ń bí àwọn kan sọ pé sí wọ́n máa bóyá tó torí ẹ̀ ni wọ́n rò bóyá mi ìsanwó fọmọ yíbò yẹn I paid him ibi tó ti gbé mi tó bá fẹ́ gbé drop mi tó drop mi yẹ kó yẹ kó gbà ju 2,000 lọ I gave him 6,500 ó dẹ̀ lóhun ò fẹ́ 6,500 torí the whole destination was 12,000 kò dẹ̀ tí day half of the road and I gave him 6,500 ó dẹ̀ lóhun ò gbà ó dẹ̀ gba owó yẹn ó dẹ̀ kó fún àwọn security bẹ́ẹ̀ and I gave the security also mo dẹ̀ tún fi owó tèmi náà fún àwọn security àwọn security dẹ̀ sọ pé ó ti gba owó yẹn ó lóhun ò gbà wọ́n ní ẹ̀ tí ò bá dẹ̀ ti gbà ẹ fi sílẹ̀ kò ṣiṣẹ́ ẹ̀ kó má gbowó nìyẹn mo sanwó fún ó kó fún àwọn security tó pè lójú títì yẹn mission bọ̀bọ̀ yẹn níjọ́ yẹn dẹ̀ ni pé kí o lè rọ̀bù mi
kò mọ̀ ó fẹ́ kó lè kó gba fóònù ọwọ́ mi kó gba nǹkan lọ́wọ́ mi kí wọ́n máa sọ pé hey they rob me oh they steal this. I know there's a lot of dangerous people they've robbed me mi àwọn ò tí ì gbọ́ mi mo ti complain láti going to be for 15 years soon. They robbed me they stole from me ó lè gidi ni wọ́n jà mí lọ́wọ́ mi by now ó yẹ ká ti ní peace lórí ẹ̀ ó ti yé tá a bá dẹ̀ complain náà pé ó lè jalè o instead of kẹsàn pé a níbo ló lè náà wà ẹ̀kan máa rẹ́rìn báyìí ní ó ti lọ ànẹ́dẹ̀ máa sọ pé ìjọba o ẹ̀yin ẹ rí àwọn èèyàn tó ṣe nǹkan burúkú ẹ máa sọ pé ìyẹn ti lọ ọ̀dẹ̀ lẹni tó ń gbà lọ́wọ́ ọ̀dẹ̀ lẹ́májọ àǹtí wẹ́ ìmọ̀mú àǹtí wẹ́ ìgọ̀jẹ̀ àǹtí wẹ́ ìfú oh I am telling you tó bá rí ọmọ olówó kan tó bá misbehave lórí social media tó dẹ̀ ń rude ó máa mú gbó ó mu drug ṣé ti yẹ ó belong so sí nǹkan burúkú ẹ lè ráwọn ọmọ olówó gangan ọmọ original wọn kó máa lọ misbehave torí pé ó máa fẹ́ kó dàgbà ṣé ti yẹ ìyẹn bó ṣe jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ariwo tí mo pa lónìí mi ìfẹ́ sọ̀rọ̀ torí ẹjọ́ tó wà wájú ọlọ́run kò jẹ́jọ́ sìgá àti gbó please I rest my case have a wonderful day thank you for those of you who love me those of you who hate me too I pray God touch your heart o ìyẹn bó ṣe jẹ́ o women stop drinking alcohol take water take juice eat good food táwọn ọmọ yẹn bá jáde tán bá dénú ayé oúnjẹ tó dáná wọn máa fẹ́ jẹ wọn ní jẹ nǹkan tó wọn ní máa wá drug tó máa mú káàkiri wọn ní join gang parents mothers okay mothers ṣe mọ̀ pé ní sílá rẹ̀ mo jẹ́wọ́ tèmi pé torí nígbà tí mo lóyún ṣọlá yẹn I want to abort it even oní oògùn báyìí tí mọ́mí tẹ̀ fún mi alukum my mommy too try to help me but ó kọ̀ ṣe ti yẹ bẹ́ẹ̀ yẹn so gbogbo ògógóró wọ̀nyẹn lè ti sá sí lọ́pọ̀lọ́ náà ó ti yẹ yín and biblically one day go and read the book of Judge ni read very well wàá rí story Samson mother she drank she normally take alcohol it affected Samson when you look at it when you go deeper into the tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ theology and so bá dẹ̀ ní knowledge ó affect Samson will fulfil destiny bó ṣe ní agbára tó bí Ọlọ́run ṣe fẹ́ràn ẹ̀ tó ògógóró nóbì kó kà àbí ògógóró nóbì kíní kan àbí àwọn ọ̀nà ṣe ń kọrin yẹn tó ló mú kọ sára ògógóró nóbì tá ló kọ náà ògógóró nóbì kí ni wọ́n máa ń kọ ògógóró nóbì kó mi ò mọ́ ògógóró nóbì kíní kan so ògógóró is not good. Tell your wife, you men that you are here too, if you are young people, okay, maybe you have missed it, make sure you marry, tell your wife not to take alcohol during the pregnancy so that orí ọmọ yín ò ní yí orí àwọn èèyàn yí nígboro orí àwọn èèyàn yí o I am telling you orí àwọn èèyàn yí orí wa ò ní yí orí ọmọ wa ò ní yí o ayé wa ò ní bàjẹ́ o people are full of wickedness is nothing for now wickedness is nothing all right don't be wicked at least I heard that oh God Wi-Fi ni mo ń lò I don't want to talk about Megidana thank you mo gbọ́ pé wọ́n ní Megidana lọ sí Ògo okay Ògógóró no be vocal everything gbogbo àwọn olórin yẹn náà ògógóró ni wọ́n máa fi kọrin oríṣiríṣi àwọn tí when you just want to drink your this thing wo Ọlọ́run ṣàánú fún wa o àwọn èèyàn fi mo gbọ́ story kan bọ̀ mi ìfẹ́ kó gbòdì lára àwọn èèyàn wọ́n ní the person you call your father don't have a day for Nigeria they go take me my ojú mi wọ́n máa bo ẹ̀jẹ̀ tí Ọlọ́run ẹ̀fọ́ mi wọ̀ mí o mo ti sọ fún yín o iná ń ṣẹ́jú iná paná báyìí ta ló paná ṣé iná sọ̀rọ̀ kìkọ́ kì í lọ ni ṣé bí mo ti sọ story kan rí tẹ́gbọ́n mo máa pariwo ẹ má paná yẹn tán mi tí ìrírú ẹ̀ rí ta ló ṣèkà fún wa Nàìjíríà Megidana wọ́n sọ story kan mi ìfẹ́ kó gbòdì lára Megidana torí inú bí everybody lábẹ́lẹ̀ everybody dey fight o everybody is fighting it's not a joke o I can now feel it nígboro ayé people are fighting seriously one day like that wọ́n ní ṣé rí bí wọ́n ṣe fojú mi bolẹ̀ láti rí Megidana yẹn wọ́n ní Megidana nígbà tí bàbá mi dé orí oyè náà wọ́n náà fẹ́ rí president wọ́n náà bẹ̀rẹ̀ sí wá dà wọ́n níbo pípa ṣé kí ṣàwọn la máa ń rí ká tó kíkọ́ tó di president they do the same for you oh God àwọn lápẹ̀lẹ́ ojú ẹ ti rí o
màmá ṣe yí pẹ̀lẹ́ tí ẹ o ṣe yí pẹ̀lẹ́ yóò dára fún ẹ o ní tíyà ìbọ̀dí o it is well padà ta ló padà ọmọ padà wà tọ̀ padà every minute padà kò sóbi wọ́n pọ̀ pẹ̀lú. Oh my God. Life na opposite are dead. Very opposite life are dead. Ọlọ́run ní jà kú báyìí o. Pàdán tọ̀nà. Àwọn Nàìjíríà wọ́n rọ́ọ̀kù tó bá gbọ́ pé they strong yẹn. Torí ẹ̀ tó bá yìí jẹ ìyà pẹ́pẹ́pẹ́ lílo òyìnbó bá wà ní. Tó bá tẹ wà lẹ́wọ̀n kan láwọn fẹ́ wà lẹ́wọ̀n ìka òkú síbẹ̀. People think that no be joke. Everybody. Ìlú Olódùmarè. Nàìjíríà. Ó yẹ ẹ má bínú. Ẹ fọwọ́ wọnú ṣe gbọ́. Ẹ fọwọ́ wọnú everything gonna be alright. Nigeria people, don't worry. By that day, everything gonna be alright. My Nigeria people, don't be angry again. By that day, everything gonna be alright. Everything gonna be alright, please. Me too, I'm there. I was gonna advise my daughter. She's having stomachache. The food is not. Sorry. I am sorry. Please. Everything gonna be alright, Egbo. Hello for one. Yesterday, somebody was talking to me. So, I no go follow you. Why now? Only I no go follow Tinubu. Money, she mo ti campaign for you. Only but everybody she mo kamasi. Ni mo lo ba you dey tag me. Emblem ye. Wọ́n fi tẹ̀lé mi kiri kí ló dé ẹjọ́. Ẹ má bínú. Daddy will do everything right. It's not daddy too. Omi ti pọ̀jọ́ kálọ̀. The Bible says when the foundation has been 40, what can the righteous do? Our fourth problem has been long, not today. And Paris is going to be built. It's not a day. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí oúnjẹ wálẹ̀. Wọ́n ní tó oúnjẹ bá tiẹ̀ tún wálẹ̀ táwọn ò bá rí nógò. Ó dáa. Èwo ni kó bá ti náà kò sómi kò sọ́dọ̀ kò tún oúnjẹ tún wọ́n. If they notice that you just carry anybody up like this. That day when I was, you know why the Igbo Sienna that carried me. He said, look at you now, they deported you. They never deported me, okay? Okay. Who's that? Okay. We want to be there. Thank you. Thank you so much. Do you have water? Yes. Okay, you can bring water. Yeah, sorry, this month, can you change it for me? That month, can you change it yesterday? More require money for code one. Is it possible? Yes. Thank you. Don't be annoyed, okay? I'm begging you. On behalf of the authority of Nigeria, I'm begging you. You can see me too. Nothing. I have in my country, I'm sleeping in hotel. The stubbornness don't be small, don't be joking. Don't be vocal, don't be small thing. I beg, I'm begging you, okay? So, eat. It's not hot? It's very hot. I think you want to eat. Dodo. Eat at least. Since yesterday you didn't eat throughout. Eat today. I'm telling you. Most of anything manage them. Should you go? Everybody are now telling me like this. Everybody, you want to see me? Money motibo. Ẹ má bínú, ṣé ti gbọ́. Don't be annoyed. Just be quiet. I mean, I understand you. I understand you. When things are not right, you speak. Nobody will tell you not to speak. Like now, one of them did ẹran egungun dẹ̀ ni wọ́n ní kí ra 5,000 money ó ti o. Mi ò fẹ́ kó tó ṣe ron be. But what is ṣe fún mi láti bí ọ̀sẹ̀ kan bọ̀ níjẹ́ máa manage torí pé wọ́n fi kanra mọ́ mi pé ṣé ti rí bó ṣe rí. I understand, please. Please ẹjọ́ ìjọba Nàìjíríà náà nǹkan tẹ́ bá tún lè ṣe. Kẹ́ tètè bá wa gbé at least wọ́n ní kí gbogbo nǹkan tó bá ń fi náírà ta epo fún wọn. Epo á wálẹ̀, oúnjẹ náà á wálẹ̀. Nàìjíríà ò ní lè ẹjọ́ o. Ṣé mọ̀ pé kò sí bí ìlú ṣe lè tó kò lè kan àwọn olówó ẹjọ́. The poor they are suffering. People are suffering, please. Please, ẹ rí pé mi ò ṣakọ látọjọ́ tí mo ti tẹ́tí rí. Anything náà fẹ́ ṣe fún mi ni mo ti gbọ́. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká para wa. Life have no duplicates. Like I used to say, I don't like killing because teacher náà bá dẹ̀ pọ̀ jù máa ń pààyàn, ìyá máa ń pààyàn. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? Ẹjọ́ ẹ ti rọ lọ́hùn. Ẹni bá need assistance kò ṣe ẹ má dẹ̀ máa búyàn mọ́. Ẹjọ́ ìjọba Nàìjíríà ìbàwọ̀ wa kò ṣe sí oúnjẹ tó wọ́n àti epo yẹn. As I was saying, ṣe rí ọjọ́ tí mo mọ̀ yẹn ẹni yẹn somebody just gave them the information that I use Alhaji Aliko Dangote for my DP. Quickly, he increased my money to double. That what cause problem.
He now said to me, you know how much Dangote is selling fuel? You know how much Dangote is selling fuel? I said, you know how much he's selling fuel? You know how much he's selling fuel? I said, okay, go online. I will give you the money. Because ìyà yẹn wọ́n fẹ́ fi jẹ mí, ìyà Dangote wọ́n fẹ́ fi jẹ mí. Ẹ má fi ìyà Dangote jẹ mí. Ẹ jọ̀ọ́, ẹ torí Ọlọ́run. Ẹ má dẹ̀ fi ìyà anybody jẹ mí. Ìyà náà ò ní jẹ yín náà. Ẹ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. I suffer a lot. Okay? But this time around, I don't remember my pains again. All right? Despite even though when I'm crying, I still carry people's pain on my head. You understand? Please, for God's sake. All right? So you don't teach and join here. Oh, boom, you can see that. You can see your life now. You are being deported. Ṣé tó bá ti wà deported ibi tí ó máa wà nìyẹn. Tí ó bá jẹ́ pé wọ́n deport mi, màá ti lọ wálé sọ́nà Agége ńbẹ̀ tí mi bá ti nílé, tí màá rent, tí màá san ọdún kan tí ò ní ju 500 lọ. Màá ti ra nǹkan síbẹ̀, but wọ́n deport mi. Ṣé ó ti yé bẹ́yẹn? But ilé bàbá ọmọ wọn ní kò ń bọmọ lẹ́rù. Gbà mí ò máa ń bọmọ lẹ́rù o, tí ọ̀rọ̀ bá wà ńbẹ̀. Ọ̀rọ̀ pọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ gan-an. Ọ̀rọ̀ pọ̀. A lot of things. But ká settle àwọn nǹkan kan tó ṣe settle. Èyí tí ò bá ṣe settle yẹn ká fi sílẹ̀ fọlọ́, but èyí tó ṣe settle because irú ọ̀rọ̀ náà sì ó ṣe settle. Láì kéèyàn níná Nàìjíríà ó ṣe settle. Kí ló dé tí ò ṣe settle? Ọ̀rọ̀ epo yẹn náà kẹ̀dẹ̀ rí wọ́n lè máa fi náírà ta fún wọn képo wálẹ̀ náà so that ìlú á lè rọrùn. Ṣé ó ti yé yín mẹ́yìn? Yes. Thank you. Ó ti change. Tolú, bá mi fún ní dúró mi tí fún ẹ ní kankan rí lọ́jọ́ tó ti ń sáfù mi. Ó yá bá mi fún 1,000. Ó dẹ̀ jọ ọmọ Tọ́pẹ́ gan-an. Ó jọ ọmọ Tọ́pẹ́. Your name is Pẹ̀lúmi. You look like one of my exactly like Ìfèyíṣayọ̀ ló ṣe rí. Àbórí ọmọ Tọ́pẹ́. But the mother, you welcome. So please, wọ́n ní Tolú please yìí tó ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ìyá ṣeré mi náà ìyá jẹ mí náà ìyá jẹ mí o. Ṣùgbọ́n kò jẹ́ pé ìyá Canada tún yàtọ̀ sí ìyá ó ti yẹ oríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run á bá wa yanjú gbogbo ìṣòro yẹn pátápátá lágbára Ọlọ́run gbogbo wàhálà àti ìdààmú yẹn Ọlọ́run bá wa yanjú ẹ̀. Kán bá wa máa ta epo kó epo lè wálẹ̀ kí àwọn ará àdúgbò jẹ́ lè rọrùn. Tó bá jẹ́ iná ni àwọn èèyàn ti rẹ́dì láti sùn sínú òkùnkùn wọn ni ìyẹn kẹ̀ iná múná lọ ìṣe nọ́mátì. Wàá rí inú àwọn èèyàn wọn ti orú ò ti ẹ̀ mú wọn mú. Tí n bá jókòó síbi kan tí ò bá sí fáànù tí ẹ̀ ń tutù fáànù yẹn ó gbóná tó jẹ́ pé anyway to cut the story short ẹ jẹ́ ká ní sùúrù àdèmá máa bá wọn ẹ kàn ṣàlàyé tẹ́ bá ti ń sọ nǹkan tá a máa sọ yes ẹ káàbọ̀ padà sórí ètò Lady K ìfẹ́ olúwa ṣe baby of you ṣé ẹni tí mo ń gbádùn ni màá gbé mọ́tò mi wà báyìí mọ́tò tó ti ṣe lẹ́gbẹ̀rẹ̀ ìjọba máa fi gbé mi ní ìbí ẹgbẹ́ títí bàbá lẹ́yìn mo ní sùúrù you respect me for that okay. mo tẹ trust mi láwọn lórí burúkú lórí péjì mi láwọn fáǹsì burúkú mo mọ̀ pé ẹ máa learn báyé ṣe rí nìyẹn. Now ká wá padà sórí business. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra lace tọ̀tìrán ready to wear, ẹ fẹ́ ra ankara ready to wear, ẹ fẹ́ ra àdìrẹ ready to wear tó fine tó wà padà dà, ẹ máa bọ̀ wá sọ́dọ̀ Lady K ìfẹ́ olúwa ṣù. Ẹ gbádùn mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ẹ fẹ́ ra àdìrẹ tó fine, ẹ fẹ́ ra ankara, ẹ fẹ́ ra àwọn 3/4. Àsìkò sọ́mà là ń lọ yìí, àwọn aṣọ tẹ́ máa fi rọ́ọ̀kì sọ́mà, àwọn aṣọ tẹ́ máa wọ̀ fún ilé yá ẹjọ́ patronize mi o. Mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀ yín o. Ṣé kí n máa display aṣọ fún yín láwọn aṣọ tó mú yes space yìí kéré. Bọ́jà ṣe ń pọ̀ ní bíbá ìhá sí I don't know what to do. Ó ti yá ó kọjá bẹ́ẹ̀ kódà mo ti dẹ́ni fẹ́ máa sun lẹ́lẹ̀ báyìí. Ẹ̀yin dẹ̀ kọ́ ẹsẹ̀ ọkọ̀ wo skirt and blouse yìí. Ẹ wo skirt and blouse yìí. Ṣé ẹ máa wo ilé lọ sí ilé ọdún? Àbẹ́ ẹ máa wọ́ lọ fi bá àwọn ọ̀rẹ́ yín tó jẹ́ Muslim ẹ̀yin tẹ́ wà ní diaspora. Àwọn ọ̀rẹ́ yín tó jẹ́ Muslim ṣé ẹ máa wo ilé ìsìn lọ fi bá wọn jẹ ẹran ọdún wọ́n lẹ̀ wọṣọ. Ẹ̀yin náà ẹ wo designer ọrùn ẹ̀. Ẹ wo very beautiful àdìrẹ. Wọ́n dẹ̀ stone ẹ̀ ni. Ẹ wo ọwọ́ ẹ̀. Ẹ jẹ́ bá mi pín ètò yìí. Òun ni ẹ wo ọwọ́ ẹ̀. Ọwọ́ ẹ̀ ni. Ẹ wo bó ṣe fine. Ẹ wo bó ṣe mú yes. Ẹ wo ìsàlẹ̀ skirt and blouse lélẹ́yìí o. Design tó wà lókè lọ́rùn àtàpá ló wà nísàlẹ̀. Òun ni inú ẹ̀ ni mo show fún yín. Ṣé ti rí pàdé rẹ̀ ńlá ni. So mo láwọn aṣọ bẹ́ẹ̀ mi ò kí mọ èyí tó yẹ kí n display.
mo máa wá confused because máa kàn tún gbogbo ẹ̀ máa display ni at the end of it tí bá ṣe é ṣe program tó máa tún bẹ̀rẹ̀ sí ní ká wọn. Meanwhile táwọn customer bá tún pè máa tún tú gbogbo ẹ̀ máa tún fún wọn tó máa fi select. So ẹ pè mí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ tó dà tó fine, ìbá jẹ́ gown lẹ fẹ́, ìbá jẹ́ kaftan, ìbá dẹ̀ jẹ́ skirt and blouse náà ni, ìbá jẹ́ ṣòkòtò àtẹ̀wù. Iléyá ti dé ẹ̀yin ìyá mi, ẹ̀ ní wọ àkísà kẹ́yìn aṣọ, ẹ̀ ní bá wọn ṣe orí burúkú láyé yín. Ogun ayé ò ní jà yín, ibi ò ní wọlé tọ̀ yín, ẹ̀ ní bá wọn fa wèrè lọ́yàn. Ẹ̀ ní bá wọn ṣe kí ni mo pè, ẹ̀ ní bá wọn fa wèrè lọ́yàn. Aburú ayé kò ní jẹ́ títí yín, ìkẹ́ àti ìgẹ̀ ọlá Ọlọ́run ni ó mọ jẹ́ ti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rí Lady K tínú yín dùn, ayọ̀ yóò ní dìbànújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yín. Ẹ̀yin tẹ́lẹ̀ tún rí mi náà nídàkejì tínú yín bàjẹ́, Ọlọ́run á bá mi fún yín lómi sùúrù mu, ẹ̀ ní rí bànújẹ́ láyé yín. Bẹ́ẹ̀ wá ṣe ń bẹ lọ kẹ́ má rí bànújẹ́, ẹ̀ ní rèmi náà bànújẹ́. Ẹ wá bá mi raṣọ, mo láwọn àdìrẹ tó fine lóríṣiríṣi, mélòó la fẹ́ kà nílé yín Adípèlé. Aṣọ ló kún bí báyìí, kódà àwọn kan tún wà lọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn, lọ́wọ́ báyìí ta tó sí. Òun ni eléyìí báyìí sí gáùn ni, gáùn lélẹ̀, ẹ wo sàlẹ̀ basket náà tún lélẹ̀ náà, ẹ wo design tó wà nísàlẹ̀ bó ṣe fine. Mo ní àwọn aṣọ ń bí ẹjọ́ tẹ́gọ́ ní ẹ̀, ẹ jẹ́ ń dìde sókè. Aṣọ ni very beautiful, very beautiful, oh fine, oh yes yes. So bó ṣe jẹ́ nìyẹn. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items, ẹ̀yin tẹ́ bá ní 1 or 2 challenges tẹ́ ẹ̀ face ilé ayé yìí, ilé ayé ogun ni. Ṣé bẹ́yìn náà rí báyìí bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́tún lósì, ẹ rí bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́tún lósì, kọ́lọ́ má jẹ́ kó gun ayé gbé wa mì. Ẹ wá raṣọ o, ẹ wá ra spiritual items, ọṣẹ àtúndì, ọṣẹ àánú, ọṣẹ awẹ́bíwẹ́ èpè, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Èèyàn tó bá máa ń forí kó aláǹtakùn, ó ń ṣẹlẹ̀ sí so many people ń lóyìnbó lọ́kàn máa dédé máa rìn lọ sí tìṣ wọ́n dẹ̀ rí pé àwọn fojú kó nǹkan kọ́ lọ́ máa mú wa kì í ṣe lásán, kì í ṣe lásán. Gbogbo ẹ̀yin tẹ́ bá fèsì irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ pè mí o kí n sẹ́ndì nǹkan tẹ́ máa lò tí ogun yẹn máa ṣẹ́ tẹ́ ní gbù rẹ̀ mọ́ ní orúkọ tí bàbá tọmọ ti ẹ̀mí mímọ́. Tí ogun yẹn máa ṣẹ́ láṣẹ wọlé, ẹ pè mí kí n sẹ́ndì ẹ̀ sí yín. Àwọn spiritual items tó mú yes tó tẹ́ bá ń gbọ́ confam ajẹ́bídán, ẹ má bínú mò ń to ọjà yìí ni ó wà. Òun ní àwọn ṣẹ́ ní sample ni mo fa àwọn eléyìí ṣe, àwọn tí mo kó sí carton ní àjọ sample mo kàn wá fáwọn eléyìí ṣe kí dẹ́ ṣe gbogbo àwọn product ọṣẹ ìṣẹ́gun tí mo ní ló wà ń bí báyìí because ogun pọ̀ lóríṣiríṣi. So a ní ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà, a ní títa rọ́bì, a ní ti back to sender, àgbélépọ̀tà, wẹ̀gún wẹ èpè, ẹlòmíì èpè lọ́kàn máa ń gbéṣẹ́. Ṣẹ́dẹ̀ èpè tẹ́ wo yóò máa ń jà o, kọ́lọ́ má jẹ́ képè mú wa. Wẹ̀gún wẹ èpè ó wà available. Àwúre owó cool money ó wà available àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ bá ti fẹ́ gbogbo wọn la ní bíbáyìí. Òróró àánú wà, òróró ìṣẹ́gun wà, lọ́fíńdà kò gbẹ́yìn, lọ́fíńdà back to sender, ọ̀nà ńlá, Miss Paris àti bẹ́ẹ̀ 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 lọ. Àti ní Miss Paris ńlá, Miss Paris ńlá ti wà, Miss Paris ńlá ti wà, ńlá ti wà, medium ti wà, kì í ṣe kékeré nìkan la ní mọ́ọ̀sìn. So ẹ pè mí kẹ́ wá bá mi rajà, àdúrà gbogbo wa máa gbà ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ bá ṣe ń lo àwọn iṣẹ́ yẹn ní agbára tọ́lọ́, ogun ayé yín á ṣẹ́. Gbogbo tẹ́ ẹ̀ ti torí ẹ̀ ń lò ó, yálà owó lẹ̀ ń wá ni, owó àwọlé tọ̀ yìí, ìyá wọlé tọ̀ yìí, àánú àwọlé tọ̀ yìí. Gbogbo ẹ̀yin mọ́mì dádì tẹ́ ẹ̀ wọ́kọ, tẹ́ ẹ̀ wọ́n lùrànlọ́wọ́, ẹ contact mi. Àdúrà ló gbàgbára pé ẹ̀ bá tèèyàn jẹ́ o. Ọlọ́run ò kọ àjò, kéèyàn bá tèèyàn jẹ́ ni ò dáa. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀ ṣì ń ṣe nǹkan sí ara yín ni, ẹ̀ ṣì ń ṣiṣẹ́ pé kí nǹkan kó rí bẹ́ẹ̀ ṣe fẹ́, Ọlọ́run ò kọ́ o. Ọlọ́run ò kájọ, Ọlọ́run gan jẹ́ kó yé wa pé búburú ni gbogbo ọjọ́ o. Ayé kún fún ìkà, ó kún fún inú bí ni, ó kún fún ìwà ibi. K'Ẹlẹ́dùmarè kó ṣàánú wa nínú ayé ni. So èyí tẹ́ bá ti fẹ́ nínú àwọn product wọ̀nyẹn, ẹ̀yẹn pé Lady K Ìfẹ́olúwaṣọ, WhatsApp number mi òun nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ brain tonic ni, tẹ́ bá léyàn lákàtà yẹn mọ́, tó bá lọ school tó brain ẹ̀ bá dull, àbí tó yẹ pé nínú ilé gan ọmọ yẹn ti dull jù, ó ti tutù jù. Yes, oyin òun ló fi ṣe akọ̀la ni. Lílálàlà iṣẹ́ tó dájú tó confirm òun ni. Yes, èyíkéyìí tẹ́ bá ti fẹ́ pè mí, ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra oyin original náà, ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ
oyin gidi confirm one tí kì í ṣe oyin sugar, kì í ṣe oyin ìrèké, ó wà available. Ẹ ṣé gan, gbogbo ẹ̀yin tí bá tún wá fẹ́ ra jewelries wà. Ẹ̀yin tí fẹ́ ra wig, mo ti ní wig o, wig ti wà, mi ò mọ tó ń delay ẹ̀, k'Elédùmarè ṣàánú. Ó ti dé láti ìjọ wo báyìí ìsìn, mo ti sanwó clearance sọ gbogbo ẹ̀, àdẹ̀ tí ìwé kọ́ wá deliver, but I'm very sure ṣá pé wá deliver before ìjọ mélòó ṣá, kò ní pẹ́ mọ́. Tó bá dẹ̀ tuntun ti dé náà, a tún bẹ̀rẹ̀ sí ní display ẹ̀ fún yín. Ẹ ṣé gan, mo dúpẹ́. Má gbàgbé láti subscribe sí YouTube channel wa, kẹ́ tàn notification bell. Ire o.